Everybody knows the way. If you don't pay up and down, you will know that it's true. Tèmi ìwà tèmi ni tí a bá ti sọ́wọ́ tèmi jó tí a bá ti sọ́wọ́ tèmi kọrin tí ìgbà tí a lè náà lọ́wọ́ pé pẹ́ta ọmọ ìyá lọ jókòó gbogbo náà ṣe pátápátá ọ̀rọ̀ gbogbo lórí kíni lórí owó ni ẹ̀dá kan tálẹ́ lè gbé lálàsí láti ṣòro torí bàjẹ́ gbogbo alápapọ̀ ẹ jẹ́ kí á yí àwọn ọmọ nìsí abẹ́rẹ́ tí wọ́n ṣe ẹ̀ka tẹ́lẹ̀ ni. Àmín. Àwọn bíi égèrè yín. Àmín ya Allah. Wọ́n ní fojú sunkún yín. Àmín. Ẹ wo àwọn alálá wọn bẹ ní kálẹ̀ nítorí yín lénìí. Lénìí. Ọlọ́run wọn láwọn tí wọ́n bí báyìí láwọn náà ti dépò tí wọ́n tọrọ lọ́dọ̀
lọ́dọ̀ ẹ̀yin ní òde kò tẹ̀ tọrọ. Amin. Kò tẹ̀ tọrọ fún yín ẹ̀yin ní òde bẹ́ẹ̀. Amin ya Allah. Kò ní sẹ́jẹ́ wẹ́wẹ́ pàpà. Òbí kọ̀ọ̀kẹ́ ẹbí 1,000 lé ọmọ yín lọ́wọ́ báyìí. Òbí kọ̀ọ̀kẹ́ ẹ máa fi 1,000 lé.